mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájàbalẹ̀ pẹ̀lú bí nǹkan bá ti ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ojú tẹ̀ fún wò wá, ojú náà ò ní fọ́, etí tẹ̀ fi gbọ́ wá, etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún ti àsìkò yìí ó náà la ṣe bẹ́ẹ̀ tá a gbálẹ̀ tá a gbòde ta ní ká mú wá sójú móhùnmáwòrán àti etí ìgbọ́n ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì yìí. Orúkọ oníròyìn kò yí padà, àyànfẹ́ Elédùmarè yìí náà ni. Ṣáájú ẹgbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn fún ti àsìkò yìí. Ẹ wo ìgbé ayé gbàrọ̀ gùdù, ìgbé ayé bàrúùfù là ń gbé tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ kí n tó gba ìṣèjọba mi ló sì gbé orílẹ̀-èdè Nàìjíríà kalẹ̀ nínú ewu gbogbo. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ èyí di mímọ̀. Tiwa ti bá wa o, a sì ti wọkọ̀ Suara báyìí. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà fi gbé ta lẹ́yìn tí ìròyìn mìíràn jáde wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tún ti ṣe ìrìn àjò míì lọ sí orílẹ̀-èdè South Africa lẹ́yìn tó kúrò ní orílẹ̀-èdè Faransé. Ẹ wo èmi ò fọ́ bẹ́ẹ̀ ni ẹ̀rù ò bà mí rárá. Ọlọ́run tó ti ń bá mi ṣe tẹ́lẹ̀ náà ni ó bá mi yanjú rẹ̀ lórí ètò ìdìbò ọdún 2026 tí ń bọ̀ yìí. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbámijí ló fi ohun náà léde. Ọwọ́ àjọ tó ń ní sí gbígbé àti lílo egbògi olóró nílẹ̀ yìí NDLEA ó ti bá oníṣòwò kan tó gbé egbògi olóró olówó iyebíye ní ìpínlẹ̀ Èkó. Àwọn ọlọ́pàá agbófinró kan ni wọ́n ṣe bẹ́ẹ̀ lu ọ̀dọ́kùnrin kan pa ní ìpínlẹ̀ Delta tí wọ́n sì tún jí owó rẹ̀ lọ. Ní ìròyìn tó ń tẹ̀ síwájú báyìí, ìyá kan àti àwọn ọmọ rẹ̀ méjì náà jóná mọ́lé gbúgbú lẹ́yìn tí àwọn ọ̀dọ́ kan tán juná sínú ilé àwọn ènìyàn náà. Ní ìpínlẹ̀ Ògùn, wọ́n rí òkú ọlọ́dẹ kan tó jẹ́ òṣìṣẹ́ ilé ìwé gíga ní ìpínlẹ̀ ọ̀hún lẹ́yìn ọjọ́ kẹta tó ti jáde láyé nínú ilé rẹ̀. Ní ti Biafra Nation, níṣẹ́ ni àwọn ikọ̀ IPOB làwọn náà ti fohùn léde tó sì ti kóró ojú wípé ìgbésẹ̀ àti ìkéde fún òmìnira ilẹ̀ Biafra èyí tí wọ́n ṣe ní orílẹ̀-èdè Finland lọ́wọ́lọ́wọ́ báyìí níṣẹ́ ni ó jẹ́ gbàrọ̀gùdù táwọn ò sì lọ́wọ́ sí i. Ní ti Yorùbá Nation kọ́, Ọláyọmí Kọ́ìkì ti faraya tó sì ti fi ohùn léde sí gbogbo àwọn ọlọ́tẹ̀ àti àwọn elénìní ìjìjàǹgbara Yorùbá Nation. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ẹ wo ìgbé ayé gbàrọ̀gùdù, ìgbé ayé bàrúùfù là ń gbé ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ kí n tó gba ìjọba o. Ìṣèjọba mi ló sì ń gbé orílẹ̀-èdè Nàìjíríà kalẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ewu tó wà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ èyí di mímọ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ èyí lásìkò tí wọ́n ṣe àpéjọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́jáde ẹlẹ́ẹ̀kẹrìnlélọ́gbọ̀n àti karùndínlógójì èyí tó wáyé ní ilé ẹ̀kọ́ gíga Federal University of Technology Àkúrẹ́ tá a mọ̀ sí FUTA nígbà tí ẹni tó jẹ́ gíwá ilé ẹ̀kọ́ gíga ti ìlú Ìlọrin ọ̀jọ̀gbọ́n Wahab Ọlásùpọ̀ Ẹgbẹ́wọlé tó sojú fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lásìkò náà, ibẹ̀ ni ààrẹ ti sọ èyí di mímọ̀ tó sì ṣe ní àlàyé wípé ìgbé ayé tá ń lò ṣáájú kóhun tó gba ìjọba lọ́dún 2023 ó ní ìgbé ayé gbàrúùfù àti gbàrọ̀gùdù tó jẹ́ wípé kò sí ètò tó mọ́yán lórí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bí kì í bá ṣe pé ìjọba òun ti gba ìjọba lọ́wọ́ àwọn tí wọ́n ṣe ìjọba bọ̀ látẹ̀yìnwá ni níṣe ní orílẹ̀-èdè Nàìjíríà kò bá ti parun sínú gbèsè olówó òbítíbitì èyí tí orílẹ̀-èdè yìí tó ti jẹ sẹ́yìn. Nínú àlàyé ọ̀rọ̀ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tí gíwá ilé ẹ̀kọ́ gíga ti ìlú Ìlọrin sojú fún ọ̀hún, ibẹ̀ ló ti ṣe lálàyé pé gbogbo ìgbésẹ̀ tá a gbé nípa yíyọ owó ìrànwọ́ epo àti ti owó ilẹ̀ òkèrè tá a mọ̀ sí dọ́là, ó ní gbogbo ẹ̀ ló ti ń so èso rere báyìí nítorí pé lásìkò tá a wà yìí àwọn tí wọ́n ra
ọjà ní ilẹ̀ òkèrè àwọn náà ti ní agbára báyìí láti máa ta ọjà sí ilẹ̀ òkèrè. Ó ní bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bóun kò bá ṣe èyí ni níṣe ní orílẹ̀-èdè Nàìjíríà kò bá ti dakúrẹ̀tẹ̀ nínú òbítíbitì gbèsè èyí tí àbá ti jẹ. Ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí níṣe ni inú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dùn nípa ìṣèjọba tàtẹ̀yìnwá tí wọn kò sì mọ̀ wípé n ti bẹ lẹ́yìn ọ̀fà ó mọ̀ ju òjé lọ. Ó ní nítorí wípé gbogbo gbèsè tá a jẹ nígbà náà ni tóun ò bá ti gbàjọba ni wọn ò bá ti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà wọn ò bá ti fi yáwó. Ó ní fún ìdí èyí òun rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé sùúrù tí wọ́n ti ní pẹ̀lú ìṣèjọba òun tó fi ń tẹ̀síwájú báyìí kí wọ́n túbọ̀ máa fi sùúrù náà bóun lò. Torí wípé gbogbo ìgbésẹ̀ tó ń gbé báyìí ní àwọn ọ̀nà tó ń là kalẹ̀ ó ní ó ti ń so èso rere tí orílẹ̀-èdè Nàìjíríà tó sì ti ní ìtẹ̀síwájú. Ó ní bẹ́ẹ̀ tá a bá sì máa wo àsìkò díẹ̀ sí àsìkò yìí ohun gbogbo yóò tún padà sàn wá bọ̀ tó ohun gbogbo yóò sì rọrùn wẹ̀kúwẹ̀kú fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ṣàgbà gbogbo àwọn akẹ́kọ̀ọ́ jáde tí wọ́n ń ṣe ayẹyẹ ọ̀hún ní ilé ẹ̀kọ́ gíga FUTA ní Àkúrẹ́ láti gbà wọ́n níyànjú wípé bẹ́ẹ̀ ṣe ń jáde lọ yìí ẹ jẹ́ ọmọlúàbí kẹ́ẹ̀sì lu gbogbo ẹ̀kọ́ àti ìmọ̀ èyí tẹ́ ti gbà ní ilé ẹ̀kọ́ yìí kẹ́ẹ̀ fi ṣe àtìlẹ́yìn fún orílẹ̀-èdè Nàìjíríà kí ó lè máa tẹ̀síwájú. Bẹ́ẹ̀ náà ló lu gíwá ilé ẹ̀kọ́ gíga ti FUTA ọ̀hún ọ̀jọ̀gbọ́n Adénìkẹ́ Ọládìjì lólùlọ́gọ̀ ẹnu bó jẹ́ obìnrin àkọ́kọ́ tí yóò jẹ́ gíwá ní ilé ẹ̀kọ́ náà tó sì ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà ní àsìkò títí ẹ̀ báyìí. tiwa bá wa báyìí o bẹ́ẹ̀ la sì ti wa ọkọ̀ Suara. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà fi gbẹta báyìí lẹ́yìn tí ìròyìn mìíràn tún jáde pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu tún ti ṣe bẹ́ẹ̀ gbéra láti orílẹ̀-èdè Faransé lọ sí orílẹ̀-èdè South Africa láti ṣe ìrìn àjò míì. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ láti iléeṣẹ́ ààrẹ látẹnu ẹni tó jẹ́ agbẹnusọ àti olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé Báyọ̀ Ọ̀nánúgà èyí tó fi léde ní àná òde yìí ó sọ di mímọ̀ pé lẹ́ni tí ń ṣe ọjọ́ ajé Monday ọjọ́ kejì inú oṣù kejìlá tá a bọ́ sí yìí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò tẹ bàálù létí lọ sí orílẹ̀-èdè South Africa ní olú ìlú orílẹ̀-èdè náà tá a mọ̀ sí Cape Town nígbà tí yóò lọ ní ìpàdé alájọsọ míì pẹ̀lú ààrẹ orílẹ̀-èdè ọ̀hún èyàn Cyril Ramaphosa pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Báyọ̀ Ọ̀nánúgà ó ní gbogbo ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń gbé yìí ó náà ní láti lè jẹ́ kí àgbọ́yé àti ìfẹ́ pẹ̀lú okun ọmọ ìyá tí yóò yí dandan tí yóò fi wà láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti ti South Africa nípa ètò ọrọ̀ ajé àti ìtẹ̀síwájú ètò ààbò ní orílẹ̀-èdè yìí. Ó ní àjọsọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ààrẹ tó jẹ́ ti Ramaphosa ti ilẹ̀ South Africa ó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tó sì ń tẹ̀síwájú rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ tó bá ti lọ sí orílẹ̀-èdè South Africa báyìí. Èyí ló wá fà á tí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó fi wá fi gbẹta báyìí pé sáà ti wá wọkọ̀ Suara ṣé ti wá ò ti bá wa báyìí látìgbà tí ààrẹ ti gorí àléfà. Ó ti níye ìgbà àti àkókò táàrẹ lò lórí àléfà ní orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ni òkè òkun ọ̀la òkè òkun ó ní ààrẹ ń ṣe. Ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní sáwọn ààrẹ orílẹ̀-èdè tó kù táàrẹ lọ rè ń bá ń bẹ̀ wọn ò láǹfààní láti wá sí orílẹ̀-èdè Nàìjíríà àbí sáwọn lè fi orílẹ̀-èdè tiwọn sílẹ̀ kí wọ́n máa tíráfù káàkiri kí wọ́n máa ṣe ìrìn àjò kiri bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe ń ṣe yìí. Wọ́n ní ààrẹ ò tiẹ̀ wá ráàyè kankan nípa ìṣòro tọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń kojú lọ́wọ́lọ́wọ́ báyìí bí kì í ṣe wípé à ń lọ à ń bọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n bọ ẹnu àtẹ́lu ìgbésẹ̀ táàrẹ Bọ́lá Ahmed Tinubu ń gbé pẹ̀lú bó ṣe ń ṣe ìrìn àjò káàkiri tó sì ló fi ilé rẹ̀ sílẹ̀ èyí tó ti ń jò lábẹ́ òrùlé rẹ̀. Wọ́n ní abalajọ tí wọ́n fi ra ọkọ̀ bàálù tuntun fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àṣẹ kó lè bá a máa ṣèrìn àjò láì ní kókó kan pàtó. Èmi kan mo sọ bẹ́ẹ̀ o àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ò ní wọn kò rojú sí ìròyìn náà nígbà tó jáde. Ẹ wo èmi ò fọ́ rárá bẹ́ẹ̀ ni ẹ̀rù ò bà mí ohun tọ́lọ́run yóò ṣe ni yóò ṣe o lórí ètò ìdìbò ọdún 2026 tí ń bọ̀ yìí. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Oyèbámíjí òun ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ gómìnà fún ìpínlẹ̀ Èkìtì Abíọ́dún Oyèbámíjí ló sọ èyí lọ́jọ́ Ẹtì níbi ètò ìsìn tí wọ́n pè ní Evening of Praise and Worship
èyí tó wáyé ní gbọ̀ngàn ńlá Jíbówú ní ilé ìjọba ìpínlẹ̀ Èkìtì ní Adó Èkìtì tí ń ṣe olúlu ìpínlẹ̀ Èkìtì náà. Nígbàtí Bíọ́dún Oyèbámíjì tí yóò máa sọ̀rọ̀, ó fi ògo fún Elédùmarè nípa àtìlẹ́yìn tó ti ṣe fún òun lórí ibi tí òun bá ètò ìṣèjọba ìpínlẹ̀ Èkìtì dé báyìí. Ó wá fèsì sí gbogbo àwọn olóṣèlú akẹgbẹ́ rẹ̀ èyí tí wọ́n ti ń wá sí abẹ́ aṣọ rẹ̀ tí wọ́n sì ti ń bá a sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́. Ó ní ẹ jẹ́ ká ṣe sùúrù ká sì fún gbogbo sọ́wọ́ Ọlọ́run wípé Elédùmarè ló bá òun ṣe tóun fi jáwé olúborí nínú ọdún 2022. ó ní títọ́ ọdún 2026 kò jẹ́ nǹkan kan tí ó ń ba òun lẹ́rù torí Elédùmarè tó ṣe é nígbà náà ó sì ń bẹ́ẹ̀ lásìkò yìí. Ó ní òun kò tiẹ̀ fọ́ lórí pé òun gbìyànjú láti lè jáwé olúborí. Ó ní torí tó bá òun jù ó ní bóun yóò ṣe mú gbogbo ìpinnu àti ìlérí òun ètò ìṣe fáwọn ènìyàn ìpínlẹ̀ Èkìtì ṣẹ. Ó ní kì í ṣe ọ̀rọ̀ ètò ìdìbò ti 2026 ó ní ń bẹ ní iwájú òun báyìí bí kì í ṣe bóun ó sì ṣe iṣẹ́ takuntakun tí òun ó sì kó àkóyawọ́ lórí gbogbo ìpinnu òun. Ó ní tó bá di ọdún 2026 Elédùmarè tó gbé òun débẹ̀ lọ́dún 2022 yóò mọ bí ó tún ṣe ṣe tí ó fi gbé òun débẹ̀ lọ́dún 2026. Ó ní fún ìdí èyí ó ń lọ gbogbo àwọn tí wọ́n ti ń bá òun fà á lábẹ́ aṣọ wípé òun kò mọ̀ nípa òṣèlú pé ẹ ṣe sùúrù òun kọ́ lòun yanra òun síbẹ̀ Èdùmarè ló yanra òun síbẹ̀. Bẹ́ẹ̀ ó sì dóun lójú wípé Elédùmarè tó fòun síbẹ̀ lọ́dún 2022 yóò tún fà òun kalẹ̀ lọ́dún 2026. Ọwọ́ àjọ tó ń rí sí gbígbé àti lílo egbògi olóró nílẹ̀ yìí NDLEA ti bá oníṣòwò kan tó gbé egbògi olóró olówó iyebíye ní ìpínlẹ̀ Èkó. Nínú àlàyé tí ẹni tó jẹ́ alukoro fún àjọ NDLEA National Drug Law Enforcement Agency Fẹ́mi Babafẹ́mi èyí tó ṣe lọ́jọ́ àìkú tí ń ṣe àná òde yìí ọjọ́ kìíní nínú oṣù kejìlá ibẹ̀ ló ti ṣe ní àlàyé wípé ọwọ́ àjọ ọ̀hún bá arákùnrin tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n tó fi orílẹ̀-èdè Brazil tó fi ṣe àtìpó láti bí ọdún 45 sẹ́yìn èyí tó pe orúkọ rẹ̀ ní Ezeokole Flavor tó ṣe ní àlàyé wípé ó gbé egbògi olóró olówó iyebíye èyí tí òṣùwọ̀n rẹ̀ tó jẹ́ 700 grams nínú àlàyé Babafẹ́mi. Ó ní ní pápákọ̀ òfurufú Muritala Mohammed èyí tó wà ní Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó. Ó ní ọwọ́ ti bá arákùnrin ọ̀hún pẹ̀lú wọ́n ṣe kẹ́fìn pé ó gbé egbògi olóró sí inú ara rẹ̀ tí wọ́n sì tú àṣírí náà nígbà tí wọ́n fi àwọn ẹ̀rọ ìgbàlódé tán fi ṣe àyẹ̀wò sí ara rẹ̀ tí ẹ̀rọ náà sì tú àṣírí rẹ̀ pé lóòótọ́ àti lódodo ó ní egbògi olóró ń bẹ nínú ẹrù tó dì àti nínú ara rẹ̀. Nígbà tán fi ọ̀rọ̀ wá Ezeokole ní ẹnu wò tó jẹ́ ẹni ọdún 39 ó ní ó ti tó ọdún 35 tó ń ti wà ní orílẹ̀-èdè Brazil ní ẹni tó yan iṣẹ́ bàtà títà aṣọ títà àti ohun tí ara ń wọ̀ tó ń yàn láàyò ní orílẹ̀-èdè nìyẹn. Ó ní ṣùgbọ́n ìgbà tó ń bọ̀ wá sí orílẹ̀-èdè Nàìjíríà ìyún ní ọjọ́ Ẹtì ọ̀hún ni òun bá yà sí agbègbè tí wọ́n pè ní Sao Paulo ní Brazil ló ti ṣe bẹ́ẹ̀ tó ti ra egbògi olóró láti wá tún tà ní orílẹ̀-èdè Nàìjíríà kó tó di wípé ọwọ́ pálábá rẹ̀ ó wá ṣe bẹ́ẹ̀ ó ṣẹ́gi báyìí. Fẹ́mi Babafẹ́mi ni ó ti wà ní àkóló àwọn ò níbi tó ti ran àwọn lọ́wọ́ nípa ìwádìí ìjìnlẹ̀ lórí egbògi olóró ọ̀hún táwọn yóò sì kọjú rẹ̀ sílé ẹjọ́ láìpẹ́. Àwọn agbófinró kan náà ṣe bẹ́ẹ̀ tán lu ọ̀dọ́kùnrin kan pa ní ìpínlẹ̀ Delta wọ́n sì tún jí owó rẹ̀ lọ ní ìpínlẹ̀ ọ̀hún. Ní olúlu ìpínlẹ̀ Delta tí ń ṣe Asaba ó ní àwọn mọ̀lẹ́bí arákùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Okediachi Emeka ni wọ́n ti fi igbe ta báyìí ní àsìkò tí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n olóògbé ọ̀hún èyí tí orúkọ tiẹ̀ náà ń jẹ́ Okediachi Desmond tó ṣe ní àlàyé ó sọ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ní ó ṣẹlẹ̀ ní agbègbè tó pè ní Ogbe Osowe Quarters ní Asaba ní ọjọ́ 14 nínú oṣù kọkànlá tá a lò sẹ́yìn yìí. Ó ní nǹkan bí dédé aagogo 12 òru sí aago kan ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nígbà tí àbúrò òun Okediachi Emeka tó ń bọ̀ láti ilé ìtura
pẹ̀lú òun àti ọ̀rẹ́ rẹ̀ àti ọ̀rẹ́bìnrin rẹ̀ ní inú ọkọ̀ fẹ́ńsà wọn. Ó ní bí wọ́n ṣe dé agbègbè tí wọ́n pè ní Ògbé Òṣòwé quarters yìí, ó ní àwọn agbófinró tí wọn kò sí nínú aṣọ tí wọ́n dá àwọn àbúrò òun dúró. Ó ní ìgbàgbọ́ àwọn àbúrò òun ni pé àwọn ajínigbé àbí adigunjalè ni àwọn ènìyàn náà tí wọn kò sì dúró fún wọn. Ó ní àìdúró yìí òun ló fà á tí àwọn agbófinró náà tó fi lé wọn ní àlédojúbolẹ̀ tó sì yìnbọn ní takòtàkò kó tó di wípé àwọn ènìyàn náà wọ́n wá páàkì ọkọ̀ wọn tí wọ́n sì sọ̀kalẹ̀. Ó ní kí ni wọ́n sọ̀kalẹ̀ sí ìgbájú ìgbámú èyí tí kẹ́ríkẹ́rí tó ń bá ròde. Ó ní àwọn agbófinró náà fi ṣe tiwọn. Ó ní bí wọ́n ṣe ń fọ́ àpólà mọ́ wọn lórí bẹ́ẹ̀ náà ń jà wọ́n ní ìdí ìbọn ní agbárí. Ó ní ìdí ìbọn ọ̀hún tí wọ́n jà mọ́ Emeka, ó ní ó fa àpá oní ńláńlá sí agbárí rẹ̀. Ó nígbà tí ilẹ̀ mọ́ wọ́n gbé Emeka lọ sí ilé ìwòsàn nínú èyí tí wọ́n ti ṣe rẹ́kọ̀dù fóònù ọ̀hún tí wọ́n ti ṣe fídíò rẹ̀ tí wọ́n sì ti dúnkokò mọ́ wípé kò gbọ́dọ̀ jẹ́wọ́ wípé àwọn làwọn ṣe léṣe ní agbárí o, ní pé kó sọ wípé bí òun ṣe ń sá lọ ó ní òun forí gbá ògiri èyí tó fa àpá ní agbárí òun. Ó ní àbúrò òun Emeka sọ gbogbo àṣírí náà fún òun tí àwọn sì tọ àwọn agbófinró lọ ní ọjọ́ kejì. Ó ní àwọn agbófinró náà ó ní wọ́n fi àkékọ́rí pé àwọn kọ́ làwọn ṣe ní èṣe o, bẹ́ẹ̀ kì í ṣe iṣẹ́ ọwọ́ àwọn. Ẹni níṣe ni ó fi orí gbá ògiri fúnra lára rẹ̀ nígbà tó ń sá lọ, léyìí tó padà wá bá àwọn wípé òun rèé o, ẹ fọwọ́ ara yín ẹ fi mú mi nígbà tí mo ṣe ní èṣe tán. Ó ní lẹ́yìn tí wọ́n ṣe Emeka léṣe yìí, ó ní wọ́n tún gba owó èyí tí kò dín ní 150,000 ní ọwọ́ rẹ̀ pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ nígbà tí wọ́n bá Bright Edafe ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta sọ̀rọ̀. Ó ní àwọn agbófinró kọ́ ni wọ́n ṣe arákùnrin náà léṣe bí kì í ṣe pé ibi tó ti ń sá lọ ó ní ó ti ṣera rẹ̀ léṣe. Lẹ́yìn ọjọ́ kejì tí Emeka lọ ilé ìwòsàn tí wọ́n fi sílẹ̀, ó ní orí fífọ́ bẹ̀rẹ̀ ní gbogbo ara rẹ̀. Ó ní kò bá ètò ara náà mu tó sì sọ di mọ̀ pé ìsọ̀rọ̀ sí rẹ̀ náà kò jágere kan tó gbé lọ sí ilé ìwòsàn míì níbi tó ti kí ilé ayé yìí wípé ó dìgbò ṣe. Báyìí ni Desmond tó jẹ́ ẹ̀gbọ́n Emeka tí wọ́n ń béèrè fún ìdájọ́ òdodo torí pé ó náà ní òkodoro ọ̀rọ̀ lọ́wọ́ torí pé àwọn ní ẹ̀rí máa jẹ́ mìíṣó wípé àwọn agbófinró ó ní wọ́n lu àbúrò òun ní ìlùkulù tó fi jáde láyé tí wọ́n sì tún gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti owó rẹ̀ ní ìpínlẹ̀ Delta. Àmọ́ ṣá Bright Edafe ni àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ náà o torí pé ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ó ti pa láṣẹ fáwọn pé àwọn gbọ́dọ̀ wá iṣu désàlẹ̀ kòkò lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ìyá kan àti àwọn ọmọ rẹ̀ méjì náà jóná mọ́lé lẹ́yìn tí ọ̀dọ́kùnrin kan juná sí inú ilé wọn báyìí. Arábìnrin tí ó jẹ́ ránṣọ èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ẹniọlá Òdùsè ẹni ọdún 22 àti ọmọ rẹ̀ méjì nínú ìta ti rí ẹ̀rí ọmọ ọdún 4 àti ọ̀nà àrà tó ń jẹ́ ọmọ ọdún 2 tí wọ́n gbé ní agbègbè Ìtamárùn Ìbẹ̀jú Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí àlàyé tí àwọn tí ọ̀rọ̀ náà ṣojú wọn tí wọ́n ṣe fún àwọn oníròyìn nínú ìta ti rí Táíwò àti Razaki tí wọ́n ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún. Wọ́n ní nǹkan bí dédé agogo 2 òru ní ọjọ́ 26 inú oṣù kọkànlá ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nínú èyí tí àwọn ènìyàn kan tí wọ́n ti gbé epo bẹntiró tí wọ́n ti tú sí inú yàrá àwọn mọ̀lẹ́bí ọ̀hún. Nínú àlàyé tí wọ́n ṣe, wọ́n ní ọkọ arábìnrin tó tún jẹ́ bàbá àwọn ọmọ méjì tí wọ́n di olóògbé tí wọ́n pe orúkọ tiẹ̀ ní Kẹ́hìndé ẹni ọdún 25 ó ní ó sì fèrèsé wọn sílẹ̀ láti lè jẹ́ kí atẹ́gùn kó máa fẹ́ wọlé ní òru nínú ètí àwọn oníṣẹ́ burúkú náà tán ti ti ojú wíńdò ọ̀hún tán ti da bẹntiró sí inú yàrá. Lẹ́yìn tí wọ́n da bẹntiró síbẹ̀ ní ṣe ni wọ́n jùná sí inú ilé náà kó tó di wípé wọ́n mọ ohun tí ń ṣẹlẹ̀. Iná náà ti di ariwo tó sì ti di tọrọ fọ́n kalẹ̀ lásìkò náà. Kẹ́hìndé gbìyànjú láti dóòlà àìmí ara rẹ̀ àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ ṣùgbọ́n níṣe ni ọ̀rọ̀ bẹ́yìn yọ nígbà tí iná tó ti jó àwọn ọmọ méjì náà tí ìyá wọn tó náà sì gbìyànjú jà fitafita kó tó di pé ó dákẹ́ ní ilé ìwòsàn. Ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run náà ni Kẹ́hìndé tó jẹ́ bàbá àwọn ọmọ náà àti àtọkọ ìyàwó òun náà wà báyìí ní ilé ìwòsàn ní ìpínlẹ̀ Èkó níbi tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tí àwọn tí ọ̀rọ̀ náà wá sójú wọn
èyí tí wọ́n ṣe. Wọ́n sọ di mímọ̀ pé n tí àwọn fura mọ̀ ni pé àwọn tí wọ́n ń jà sí ilẹ̀ láti ọdún tó ti pẹ́ pẹ̀lú Kẹ́hìndé àti bàbá wọn ó ní àwọn rò pé wọ́n ṣe iṣẹ́ burúkú náà torí pé ọ̀rọ̀ ilẹ̀ ó ní ó ti ń di wàhálà láàrin Kẹ́hìndé àti àwọn ènìyàn náà nínú ìtàwọn mọ̀lẹ́bí Kẹ́hìndé gan tí wọ́n ti fi gbogbo agbègbè náà tí wọ́n ti fi sílẹ̀, ṣùgbọ́n Kẹ́hìndé ní àwọn mọ̀lẹ́bí tiẹ̀ níbẹ̀ èyí tí kò jẹ́ kí ó lè kó gbogbo dúkìá rẹ̀ àti mọ̀lẹ́bí kúrò ní agbègbè ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe, wọ́n ní Kẹ́hìndé ọ̀hún ó ní kò súnlé tó jẹ́ pé lẹ́yìn ọjọ́ kejì tó wá sílé gan-an ó náà ni wọ́n ṣe iṣẹ́ burúkú náà. Gbogbo akitiyan láti bá alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ní gbólóhùn yíyan Benjamin Hundeyin wọn ló já sí pàbó lórí ọ̀rọ̀ náà. Ní ìpínlẹ̀ Ògùn wọ́n rí òkú ẹni tó jẹ́ ọlọ́dẹ kan ní ilé ìwé gíga ibẹ̀ lẹ́yìn ọjọ́ kẹta tó ti jáde láyé. Ọlọ́dẹ kan tí wọ́n ní ó jẹ́ ọlọ́dẹ ní ilé ìwé gíga Federal University of Agriculture ní Abẹ́òkúta FUNAABU Oríyọmí Fàtáì ni wọ́n ní wọ́n rí òkú rẹ̀ ní agbègbè Anigilaje lẹ́yìn ọjọ́ kẹta tó ti ṣe bẹ́ẹ̀ tó ti jáde láyé. Gẹ́gẹ́ bí àlàyé Ọmọlọ́lá Odùtọ́lá ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ó ṣe ní àlàyé pé ní ọjọ́ àìkú tí ń ṣe Sunday àná òde yìí ní nǹkan bí dédé agogo 10 òwúrọ̀ ó ní ìṣẹ̀lẹ̀ náà ní ìròyìn náà tó etí ìgbọ́ àwọn. Nínú àlàyé rẹ̀ wọ́n ní àwọn olùgbé agbègbè pẹ̀lú Fàtáì ó ní wọ́n kẹ́fìn pé òórùn burúkú kan ó ń jáde wá láti inú yàrá Oríyọmí Fàtáì yìí tí wọ́n sì ké sí àwọn agbófinró nínú ètò àwọn agbófinró fi ṣe àyẹ̀wò sí ibẹ̀ tí wọ́n sì wá rí dájú wípé Fàtáì náà ó ti jáde láyé láti bí ọjọ́ 3 sẹ́yìn. Nínú àlàyé tí wọ́n ṣe wọ́n ní tí wọ́n kẹ́fìn pé ó ṣokùnfà ikú Fàtáì Oríyọmí ó ní wípé ó ṣubú lulẹ̀ lásìkò tó wà ní inú yàrá ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé wọn ni wọ́n bá ọtí líle ní orí tábìlì rẹ̀ nínú èyí tí ìgbàgbọ́ wà pé bóyá nígbà tó yó tó mu ọtí àmupara òun ló ṣe bẹ́ẹ̀ tó yọ̀ lulẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ gba ibẹ̀ lọ sí àjùlé ọ̀run. Nínú ìròyìn tó jọ èyí ó ní ìròyìn náà tó náà ṣe tán ní ó ṣẹlẹ̀ ní ọjọ́ àbámẹ́ta ní agbègbè Gbokòníyì ní Abẹ́òkúta ti ṣe ìpínlẹ̀ Ògùn nínú ètí arábìnrin kan tí wọ́n bá òkú tiẹ̀ náà nínú ìyẹ̀wù rẹ̀ ní ẹni tán porúkọ rẹ̀ ní Tóyìn Balógun ẹni ọdún 26 tó ti jáde láyé tí wọ́n sì bá fóòmù lẹ́nu rẹ̀ láìmọ̀ ohun tó ṣekún fa ikú tiẹ̀ náà. Ìròyìn ti Biafra Nation báyìí níṣe ni àwọn ikọ̀ IPOB ni wọ́n ti sọ̀rọ̀ sókè tí wọ́n sì ti korojú sí ìgbésẹ̀ tí àwọn ilẹ̀ Biafra tó wà ní orílẹ̀-èdè Finland gbé lórí bí wọ́n ṣe ti bẹ̀rẹ̀ ìkéde láti gba òmìnira ilẹ̀ Biafra báyìí. Nínú àlàyé tí ẹni tó jẹ́ alukoro fún ikọ̀ IPOB yìí ikọ̀ tó ń pè fún ìdásílẹ̀ Biafra Emma Powerful tó fi léde sí àwọn oníròyìn ó ní ìgbésẹ̀ tí àwọn ènìyàn ilẹ̀ orílẹ̀-èdè Finland tí wọ́n ń gbé nípa bí wọ́n ṣe ń kéde òmìnira ilẹ̀ Biafra ní orílẹ̀-èdè ọ̀hún ó jẹ́ gbàrọ̀ gudu tí kò sì lẹ́sẹ̀ ńlẹ̀ ó ní ọgbọ́n àti kówó jẹ ó ní wọ́n ń gbé ó nítorí pé àwọn kò mọ̀ wọ́n rí ní ara àwọn táwọn jọ ń jìjà fún òmìnira ilẹ̀ Biafra. Wọ́n ní ẹni tó jẹ́ olórí àwọn òun náà ni Nnamdi Kanu tó wà látìmọ́lé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wípé ẹlòmíì tó wù kó lè jẹ́ kì í ṣe ara àwọn o gbogbo ìpè tán sì ń pè wọn ọgbọ́n àti kó owó jẹ àlùwalẹ̀ ológìní ọgbọ́n àti kẹran jẹ ó ní wọ́n pe ọ̀rọ̀ ọ̀hún. Ní ti Yorùbá Nation báyìí níṣe ni ẹni tó jẹ́ agbẹnusọ fún olóyè ọmọ Adéyẹmọ tó pọ̀ mọ́ sí Ìgbòho Ṣàyún Ọláyọmí Kọ́ìkì ó ti ṣe bẹ́ẹ̀ faraya fún gbogbo àwọn alábọ̀dé àti ọlọ́tẹ̀ inú ìjìjàgbara Yorùbá Nation. Nínú fọ́nrán kan tí Ọláyọmí Kọ́ìkì tó fi léde síta àti àtẹ̀jíṣẹ́ kan ibẹ̀ ni wọ́n ti ṣe ní àlàyé nínú ètí arákùnrin kan tó tẹ̀ sí Ọláyọmí Kọ́ìkì tó ní láti ìpínlẹ̀ Ondo ó ní òun ti bọ́ Ọláyọmí Kọ́ìkì sọ̀rọ̀ nínú èyí tó ti sọ di mímọ̀ pé àtìlẹ́yìn tí ìran Yorùbá ti ń ṣe fún ikọ̀ Biafra nípa òmìnira tó fẹ́ gbà yìí ó ní ó kù díẹ̀ káàtó ó ní tí wọ́n bá gbàgbé ẹ jẹ́ kí n rán ilé tí sẹ́yìn rántí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá láàrin ìran Yorùbá àti ilẹ̀ Ìgbò nípa olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti Ojukwu lọ́dún náà lọ́hùn-ún. Gbogbo ọ̀rọ̀ yìí ó ní arákùnrin náà ló sọ sí Ọláyọmí Kọ́ìkì nínú ètò tí ń sọ di mímọ̀ pé Ọláyọmí Kọ́ìkì ní láti ṣe sùúrù kó sì jáwọ́ lápọ̀n tí ó yọ nípa àtìlẹ́yìn tó ń ṣe fún ìran Biafra
nínú ètò wa mú kí Ọláyọmí Kóìkí náà tó fi èsì padà tó sì faraya wípé ẹ̀yin ẹ lè máa sọ tiyín pẹ̀lú ìwòye sí àti ojú ìríran yín. Ó ní ṣùgbọ́n tó dùn lójú gbangba ni pé ìfẹ́ òtítọ́ àti àtìlẹ́yìn òdodo tí mo ní sí ìran káàárọ̀ òjíire kò ní jẹ́ ń tẹ̀tì láti lè máa tẹ̀síwájú nínú iṣẹ́ rere àti iṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun fún ìjìjàgbara ilẹ̀ káàárọ̀ òjíire èyí tí mo ti yàn láàyò yìí. Ọláyọmí ò ṣàìsà àlàyé pé ó ti pẹ́ tí mo ti ń bá a bọ̀, kì í ṣe torí owó, kì í sì ṣe torí ipò, ṣùgbọ́n ìfẹ́ tí mo ní sí ilẹ̀ bàbá mi tí ń ṣe ilẹ̀ Biafra, tí ń ṣe ilẹ̀ Yorùbá. Ó ní ó fún mi ní akin àti ìtẹ̀síwájú lórí àwọn ọ̀rọ̀ náà. Ohun tó bá wo oníkálukú kó wa máa sọ òun Ọláyọmí Kóìkí òun kò ní tẹ̀yìn láti máa tẹ̀síwájú nínú ìfọnrere ilẹ̀ káàárọ̀ òjíire pẹ̀lú àtìlẹ́yìn fáwọn tí wọ́n jẹ́ olómìnira ilẹ̀ Biafra náà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà á sí ti ìgbọ̀nyín òun náà ni àyànfẹ́ Elédùmarè akí oníyàn pé ẹ̀ṣẹ́ ọlọ́kà ẹ̀ṣẹ́ ẹ̀yin tẹ́ bá fìfẹ́ jẹ́ ẹ kú àìbínú. Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa títí di ìgbà tá tún padà máa fún yín ní ìròyìn míì pẹ̀lú bó ní ṣe jẹ́ ọjọ́ kejì nínú oṣù kejìlá tó ń ṣe déédé ọjọ́ tí ìran Biafra tí wọ́n kéde wípé àwọn yóò yà kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo bí ìròyìn náà bá tó ṣe ń lọ ẹ má gbàgbé àmọ́ fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ lórí ìkànnì yìí náà ni. Tẹ́ ẹ báyìí tí wàá subscribe ẹ tètè ṣe o. Tẹ́ ẹ bá sì ti subscribe rẹ̀ ẹ máa bá wa share rẹ̀ káàkiri. Ẹ ṣé púpọ̀ lọ́pọ̀lọpọ̀.